Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, orí ajẹ́jẹ́ tán tọ́lọ́run tí ṣe àlùbáríkà kó má fi gbogbo mùsùlùmí ayé lẹ̀ títí tí ó fi di ọjọ́ ìdájọ́. Àjàmá akótẹnu ẹ̀mí owó yọrí ẹ̀ láyọ̀, Ọlọ́run ní dùn aládàá. La hawla wala quwwata illa billah. Oríṣiríṣi láti gbóná àwẹ̀ yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́ tá a fẹ́ dá sí táwọn òbí. Àwọn eléyìí wọ́n kàn fẹ́ bà tèèyàn jẹ́ ni wọn ò ní jẹ́ èèyàn rójú, wọn ò ní jẹ́ èèyàn mójútó ìbádà tó yẹ kéèyàn ṣe. But àwọn míì wà tẹ́ pé èèyàn ò ní lè mú mọ́ra láàrin ẹja jọ wọlé. ló bá mi sọ̀rọ̀. lánàá ní bàbá sọ̀rọ̀. mo ní Ìlọrin. 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 mo ní gbogbo wọn. gbogbo wọn. mo dá wọn mọ̀ lálẹ́. a dá wọn mọ̀ lálẹ́. kí wọ́n tó kun àtíkè lọ́sàn-án. ká tó kun àtíkè lọ́sàn-án. ẹ gbọ́ Yorùbá. mo dá wọn mọ̀ lálẹ́. bàbá náà dá wọn mọ̀ lálẹ́. mo mọ̀ wọ́n báyìí lálẹ́. bàbá mọ̀ wọ́n lálẹ́ báyìí ká tó kun àtíkè lọ́sàn-án. sẹ́wọ̀n pé téèyàn bá kun àtíkè lọ́sàn-án. téèyàn bá kun àtíkè lọ́sàn-án. ẹ lè má dà mọ̀. ẹ lè má dà mọ̀ mọ́. pàápàá jùlọ kí ni pankéèkì kí ni pankéèkì ń ẹlòmíì ló tẹ̀ tún máa júwe ara rẹ̀. yóò dà fún ọ. ẹlòmíì lè dá àwọn èèyàn mọ̀ lálẹ́. bàbá wa dá àwọn èèyàn mọ̀ lálẹ́. kí wọ́n tó kun àtíkè lọ́sàn-án. ká tó kun àtíkè lọ́sàn-án. wàlá ìsúnmọ́bìlá ọ̀tá ṣèkà ádámà tí wọ́n ní ó pọ̀ ńlọrin. ọ̀tá ṣèkà ádámà tí wọ́n ní wọ́n pọ̀ ńlọrin gan. wọ́n pọ̀ ju bá ṣe rò lọ. wọ́n pọ̀ ju bá ṣe rò lọ. Dr. Jimoh, èmi fẹ́ béèrè lọ́wọ́ ẹ ní o àwọn wo lọ́tá ṣèkà ádámù nílọrin dárúkọ èèyàn kan tá lọ́tá ṣèkà ádámù tí wọ́n dá mọ̀ tó mọ̀ pé ọ̀tá bàbá mi lélẹ́yìí o tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ̀rọ̀ ó yẹ ní gbogbo kó dé wàárò kò yàtọ̀ lé kí ló tí gbogbo yín rí báyìí lé yín yẹn ṣé kò sáwọn àgbàlagbà kankan nù lé yín mọ́ tán lè pe family meeting lé yín lórí tẹ́ẹ̀kan ṣòṣì bí ẹran tó sẹ́ni wò ni wọ́n lè pè yín lọ́mọ àfáàgbà ìtàn tá a gbọ́ àti fírífírí táwa náà rí ó já mọ̀ pé bàbá yín ò ń ṣèyàn bẹ́ẹ̀ ẹ̀kàn ya bó ránṣá lẹ́yìn ikú bàbá yẹn kí ló ṣẹlẹ̀ sẹ́yìn nìkan ni bàbá yẹn bí ni àtijọ́ tí wọ́n ti ní máìdí pé wọ́n fẹ́ jẹun dírù báyìí ló ti bẹ̀rẹ̀ òṣì Ìlọrin tá lọ tá wọn nílọrin ìwọ gangan yìí ó wá sí Ìlọrin tó gbé o Ìlọrin ló ti lọ pólí o jáde ńbẹ o tó mọ lọlé ọba tó ń tọ́jú ẹ ńbẹ o ará Ìlọrin ló ṣe ọ̀nà bó ṣe lọ Cairo tó lọ o Obandoma Sọlágbẹrú àfa ọba ló fún ẹ ní Cairo tó lọ o Ìlọrin sì ètì yín ṣé o rò pé èèyàn máa ń ní àṣeyọrí níbi tọ́tẹ̀ èèyàn bá wà ní Ìlọrin náà ló ti ralẹ̀ ló ti kọ́lé kéwú o àbí ìwọ̀nyí náà kọ́ ni dárúkọ ẹyọ kan náà àwọn ọmọ tí bàbá yín jọ bí tí ó tó nílé kéwú wọ̀ sí nílé kéwú yẹn ó wá fẹ́ sọ ará Ìlọrin lẹ́nu Ìlọrin ó dẹ̀ ń pèrè lọ́mọ Ìlọrin bóyá kẹ́kú mọ kílèmù Ọ̀yọ́ tí bàbá yín jẹ́ tẹ́ sọ pé bàbá yín jẹ́ láti ilẹ̀ kẹ́kú mọ kílèmù Ọ̀yọ́ kẹ́ fi Ìlọrin lẹ̀ kẹ́ mọ́ bà Ìlọrin lórúkọ jẹ́ ẹ̀yin ará Ìlọrin ẹ̀ ń gbọ́ ní ìsìn ẹ̀sọ̀ kankan kí lórúkọ ẹ̀ ń jẹ́ ẹ̀yin ògo Ìlọrin àbí ògo kílẹ̀ pera yín ó nìyẹn o tó wá jẹ́ Dr. Sharof ni gbogbo yóò ti àbẹ̀ rí àfàsúnà kan tó sọ nǹkan gbogbo yóò ti fò bọ́ta báyìí bí ọ̀pọ̀lọ ní òjò ẹlẹgbẹjà lọrin ni ìtẹ́lẹ̀ ń sọ ní ìsìn ń bá àwọn lórúkọ jẹ́ ta ni ọ̀tá ṣèkà ádámù nílọrin dárúkọ èèyàn kan péré tó jọ ta ṣèkà ádámù lẹ́yìn ẹ̀yìn àtàwọn àdàbí tẹ́ máa ń bá fa wàhálà àwọn èèyàn dẹ̀ ti pa yín tí wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn wọ́n ti pa yín tí wọ́n ń dá sí yín torí pé tọ́ọ̀gì ló pọ̀ nù yín tó ń dárúkọ rẹ̀ ṣé ará Ìlọrin ètì ṣèkà ádámù náà kọ́ ọmọ fún wọn kọ́ lọ kéwú lọ́dọ̀ wọn àbọ̀ ọmọ yẹn inú ilé àfa lálálálálá tán ti dá ọmọ jọ fún ọgá máa kó wọn lọ síkù wọn wá ń kéwú lẹ́kọ̀ọ́ ṣé wọ́n yé tiwọn nìyẹn alábùkù èèyàn játijàti níyìn èèyàn játijàti òníyìn tẹ́ ẹ̀ bá ti mọ tẹ́sán mọ́ ẹ wà máa sọ̀sọ́kùsọ wọ́n yé ti ṣèkà ádámù nílọrin wọ́n ṣe kí ní àwọn ògbó tálẹ́ nìyẹn tó yé ti ṣèkà ádámù nílọrin tálẹ́ nìyẹn sọ ẹni tó yé ti wọn sọ táwọn sọ́ba Ìlọrin lọ táwọn ní àbáwọn àfa yòókù Lágbàjì wọ́n fún wọn lọ́mọ àwọn bàbá Sọláàtì wọ́n dọ́mọjọ fún wọn wọ́n wá ní ṣèkà ádámù àwọn lọ Ìlọrin lọ́tà wọ́n sì ṣe àṣeyọrí tó bẹ́ẹ̀ yẹn kí ló ṣe yín tẹ̀ ń ṣe wérewère náà kí ló jẹ́ pé inú ilé yín nìkan ni wá the only person tí ó máa yín ṣe ìranù tẹ̀ ń ṣe yẹn òun náà ní Sheikh Sauban kò ráyè rá dáadáa ó mójútó rọ̀ gbèsè ayé yín
mójútó ọ̀rọ̀ gbèsè èyí tó yẹ kẹ́ ẹ mójútó nú ayé yín ẹ mójútó ara lẹ́rin wọ́n ṣe kinní kan ṣé torí pé ó ti jọ́ máa àfàgbà nísìn kò yẹ kó ṣiṣẹ́ mọ́ ó yẹ kó máa dó oúnjẹ fún ọ ni tó bá ti fún ẹ lóúnjẹ wọ́n rétí bàbá rẹ̀ nìyẹn ọ̀lẹ ló ń dá yín láàmú ọ̀lẹ tí bàbá yín ò bá gbé nǹkan gbé kalẹ̀ yẹn kalẹ̀ kí lẹ́ẹ̀ máa jẹ iṣẹ́ wo ló ní lọ́wọ́ iṣẹ́ wo ló kọ́ skul wo ló lọ nígbà tí bàbá yín wà láyé dọ́kọ̀tọ́kì mú bí ẹ léèrè àbọ̀tà yóò máa bà lọrin lórúkọ jẹ́ ẹ̀yin ará lọrin ṣe bóun lẹ́ ń gbọ́ yẹn Ìlọrin ó ṣe kékeré kan bọ̀dá rẹ̀ náà bọ́ta níjọ́ o bọ̀dá náà sọ pé ìrun àsùnbà kò ṣe ẹ̀dá gbọ́n tí bọ̀dá rẹ̀ náà sọ. tí n bá sùn tó bá di sàárì wọn ò jí mi ń jẹ sàárì mo sì ń jẹ sàárì tán ń sùn. tí wọn bá jí ìgbà tí wọn bá jí. ìgbà tí wọn bá jí. òun ni kì í ṣe dandan àsùbà. túbọ̀ bí. jẹmọ sẹ́yìn náà gbọ́ ìgbà téèyàn bá jí ni kì í ṣe dandan àsùbà kéèyàn ká ẹni tó pera sáfà làwọn ilé àbẹ́sù tí wọ́n dá séèyàn níwájú ọlọ́run tí wọ́n mú ní jẹ́ kéèyàn dé bá kankan gbogbo wọn ti wá jókòó wọn ti relax pé nígbà tí bàbá àwọn ti jẹ́ àfa àgbà yẹn iṣẹ́ tí bàbá àwọn ṣe yóò gbé àwọn wọ àlùjánnà ẹ̀ ń tanra yín kìí ṣe dandan àsùbà tá bá sì ń pèrò àsùbà wọn ni as-salatu khairun minan nawm ìrun kíkí lásìkò yẹn ó lóore ju oorun sùsùn lọ ibo lè ń pa àwọn èèyàn sí bàbá abájọ tí kan náà sọ́njọ́ ní pé tẹ́ bá pe àwọn èèyàn sínú náà ẹ bá pé àwọn òjò wọbẹ ni àwọn ò ní sí lára àwọn tí ó bá yín wọbẹ àwọn bàbá wa àwọn Sheikh Suleiman Faruku ní kìjìpá àwọn mọ̀ríkà sí ni wọ́n àmọ́ wọn ní báyìí wọ́n náà àwọn bàbá wa àgbà Sheikh Dr. Imran Abdul Majid Eleha àtàwọn afá ńláńlá bẹ́ẹ̀ wọn ò ní wọn ráàyè wọn ò ní báyìí wọ́n náà ẹ mọ̀ wọn náà yín lọ. ó wà nù mọ́tò ń sáré eré burúkú ó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ dráìvà ó gbé kó sọ fún pé eré tó ń sáì yóò yọ̀yọ̀kú yóò lẹ̀ fún wa mọ́ sáré mọ́ ó sọ bẹ́ẹ̀ bírèkì mọ́tò wa fẹ́ẹ̀lì olùfẹ́ fò bọ́lẹ̀ okùn jọ gbé gbogbo yín pọ̀ bó fòólẹ̀ ikú bó fòólẹ̀ bẹ́ẹ̀ lọ forí sàn kan ikú ìṣẹ́ kó máa kọ́ èèyàn ń sọ̀sọ̀kúsọ wáyé jẹ́ pé gbogbo sọ̀kúsọ yìí inú ilé tí yín ló ti máa ń jáde wáyé ṣé kò sáwọn àgbàlagbà tó lè pè mí tì lé yín lórí ni pé ẹ fẹ́ balẹ́gẹ́sì tí bàbá yín fi lẹ́jẹ̀ ẹ̀ ń sọ̀sì bí ẹran tó sẹ́ni wọ́ kí ló dé ìwọ tún fẹ́ sọ lọrin lẹ́nu Ìlọrin mo dá wọn mọ̀ ọ̀tá wo ni ṣé kàdámọ̀ ní tó fi ṣàṣeyọrí tó tó bá àbó rò pé èèyàn máa ń ṣàṣeyọrí níbi tó tẹ èèyàn bá wà ní sọ́tà rẹ̀ ó máa wọ ọ̀ràn kó ṣàṣeyọrí ẹ̀yin lẹ́ni ibi ẹ̀yin lèèyàn burúkú lẹ́yìn lẹ́dẹ́ kán tó bí ṣé kàdámọ̀ làwọn àfa àti hù nílọrin àwọn àfa jìnkòjìnkò àwọn àfa ńláńlá iṣẹ́ kàdámù tó dáyé òun ni wọ́n ti wà nílọrin ẹ̀yin lẹ́dẹ́ lẹ́fẹ́ bọ̀wọ̀ fà ara wájú lẹ́fẹ́ kó jẹ́ pé ẹ̀yin nìkan àkókò gàgàrà tí ò fẹ́ kí ni ó kọ́ òun lẹ́yìn òdodo mo sọ fún ẹ̀yẹn kí ló ń ṣe yín tẹ̀ ṣe wọ́nranwọ̀nran tó yẹ pé tó bá wà lọ síwájú tó bá lẹ̀ ṣe ilé yín ni ó ti jáde tó bá lẹ̀ ṣe tán tí ilé yín ni ó ti jáde ẹ̀yin ò ní tìjú ní tìjú tó yẹ kẹ́ ẹ ṣe mí tìlé bọ̀dá yín lórí pé bọ̀dá sára yín tí òyà náà lè fi ṣe báyìí ó dẹ̀ mọ́ ṣe báyìí mọ́ tàbí kẹ́ ẹ pè wọ́n pé kán sinmi díẹ̀ kẹ́lómi take over òṣì lẹ́ńṣẹ́ àwa wíwọ́n ní àwọn òṣèfà rí o báwọn ṣe wà àwọn tí wo tíra kankan nínú ọdún mọ́lá bá jọ tẹ́ fi ń sọ̀sọ̀kúsọ tó wáyé pẹ́ tí wo tíra ní múra dáadáa tẹ́ ń sọ yẹn ní máa sọ ṣe fẹ́ sọ àwọn èèyàn lórí bí wájú Ọlọ́run ni ẹ lọ túbá bàbá àwọn ọ̀rọ̀ ayéra dáadáa ní Ramadan yìí àfẹ́kẹ́ fi ti ikú bá ti wà òun la fi rọra pa yín títà fi rọra wò yín rẹ̀ ẹ̀dẹ̀ àwọn èèyàn dẹ̀ ń wo gbogbo yín láwò sùnkún ẹ̀dẹ̀ ń wúra yín láwò rẹ́rìn kí ló dé wọ́n fi ṣe yín ni ṣé bàbá yín ló ní ìsìláàmù ni gbogbo orí burúkú ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí àwọn ìranù tẹ́ ń sọ yìí ẹ lè tẹ́ máa ń sọ̀rọ̀ lọ́hùn ní tá à ń sọ kò síbi tá à ti lè sọ alẹ́sọ ń kánú alẹ́sọ ẹ̀yin náà ẹ lọ Kánò ẹ lọ Maiduguri kẹ lọ sí irú lẹ́kítọ̀ tẹ́ ń ṣe ìgbẹ́ tẹ́ bá wálé láyọ̀ kí ló dé sẹ́yìn nìkan ni alápàtìrà gan lanu nígbà tẹ́ sọ pé ìgbà téèyàn bá jẹ ẹni tó bá wà rúkú ó bá rọ ní táwọn afáà kan ò sọrí àwọn ọmọ kéwù yín àwọn là ń bá ní RMQK àwọn ọmọ kéwù yín àwọn lóníkàmọ jájá ẹ̀yin náà ẹ tún ní ìròyìn ṣe dandan ìgbà tó bá tó wù yẹn ni so ó mọ kásùn bá láago méjì lọ́sàn ni ìgbà tó bá tó wù yẹn ni ìsọkúsọ lẹ́nu sọ lẹ́nu tóun bá gbé ẹ lọ fáìn
tó oorun bá ti gbé ẹ lọ fine nature nìyẹn o lágbára lórí ẹ but kò ń ṣe pé kò jẹ sàrí àti pé ìgbà wo gan lè ń jẹ sàrí jẹ sẹ́yìn jẹ sàrí láago 3 òru ni ṣe bóyá kí sàrí yín fẹ́ lọ parí sí táìmù tí wọ́n fẹ́ pé ìrùn dájí ni kókó bí 10-15 minutes láàrin ṣe bí tó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn tí ẹ sọ pé tásìkò sàrí bá ti tó tẹ bá ń ṣe náfìlà lọ́wọ́ àbí tẹ bá ń ṣàdúrà lọ́wọ́ tásìkò sàrí bá ti tó ẹ̀sùn bọ̀lọ̀kù náà ni wọ́n wà jí ìjọ tí wọ́n àwọn ọmọ àfàlà náà wà náà wọ́n lórun náà lẹ̀sùn wọ́n fi ṣe yín ni. tẹ́yìn bá tọ́ akátẹ̀ wá ní àìlera ló fa oorun títí yín fáìn ṣó yẹ kẹ́ tó wá mú gbogbo yẹn kẹfẹ́ tí wọ́n wọná. ẹ wá mọ̀ síbi gbà pé tẹ́yìn bá ti ṣe ló right why lọ́nà wo tẹ́yìn lọ́lọ́run náà sì wá ní. ẹ mọ̀ mú Kùránì ẹ mọ̀ tọ́nu ẹ̀ sódì ẹ mọ̀ tú Kùránì ní tukutu kó lè bá sùtù ìfẹ́ inú ti yín ẹ bẹ̀rù Ọlọ́run ọjọ́ kan lẹ́kùn láyé èmi káwá wọ́nu yín ni torí mi ò ráàyè ìranù tẹ́ ń ṣe yẹn ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́ẹ̀sì mọ́ bùkọ̀ bàbá yín jẹ́ ní tí bàbá yín fi lẹ́kọ̀ọ́ lẹ́ ń ṣe ẹ ti kúrò lójú ọ̀nà ẹ bàbá yín wà lẹ́kọ̀ọ́ ẹ̀yìn ti mú rí lọ́nà Maiduguri ẹ kún bí wọ́nranwọ̀nran ìjọ mélòó ló kù fún yín tẹ́ lò láyé ìjọ mélòó ló kù ẹ bẹ̀rù Allah ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Allah ẹ bẹ̀rù àtúbọ̀tán yín àtúbọ̀tán lágbà ó Ọlọ́run já àtúbọ̀tán gbogbo wa ó dà ó gbogbo àwọn èèyàn sì jókòó tì yín wọ́n pèrè àwọn ní professor wọ́n pèrè àwọn ní kinní kan wọ́n ti tán ṣe Islamic study ní university wọ́n jókòó síbẹ̀ yẹn dẹ̀ ń sọ tẹ́ ń sọ yẹn wọ́n lè sọ pé bàbá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ èṣù ti tọwọ́ bọ àwọn náà lọ́pọlọ Ọlọ́run ó yí yín padà sí dáadáa Ọlọ́run sì yá wa náà padà sí dáadáa Ọlọ́run yẹ fẹ́ inú kò nínú tá à ń ṣe Ọlọ́run ó sì bá wa tún àníyàn tí yín náà ṣe kì í sẹ́yìn this life is not about you alone get it right baba it's not about you it's not about your family no àwọn èèyàn ti ṣe dáadáa lójú ọ̀nà Islam tó ju ti dáàdi yín lọ dànù láwọn ọmọ tó bí ìṣojú wọn òótọ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn Ọlọ́run san ilẹ̀ sọ̀dá mo sọ́njú ní pé Professor Alaro wọ́n ṣe app Quran app tó yẹ pé tó bá ti ń kà báyìí wọ́n ń tú sí Yorùbá ni tó bá ti ń kà báyìí wọ́n ń tú sí Yorùbá ni táwọn èèyàn download táwọn èèyàn gbọ́ nù Ramadan yìí iṣẹ́ ládàkàn nìyẹn ẹ̀rí kankan sí ẹ kàn máa sọ story yẹn ó bá fẹ́ gbọ́ tafsir dáadáa nínú àwẹ̀ tó lọ́wọ́ fífi ó ṣe kùngẹ́ dáadáa máa lọ sọ́dọ̀ bàbá wa Sheikh Dr. Sulaiman Oníkíjìpá Farouk ó gbọ́rọ̀ lọ ara ẹ̀ ó balẹ̀ kọjá sọ́dọ̀ bàbá wa gba Sheikh Dr. Imran Abdulmajid Ọmọẹlẹ́yà àtàwọn afáfá Dr. Sarof wà ń bẹ àwọn yẹn pọ̀ tẹ́lẹ̀ gbọ́rọ̀ lọ́lọ́ àwọn eléyìí ó kàn bá ti ń jẹ́ ni o ẹ tètè sá fún wọn o ire o.